Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV, ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí, gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. Alhamdulillahi rabbil alamin, wal aaqibatu lil muttaqin, wala udwana illa ala zalimin. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. adúpẹ́ fún Ọlọ́run, ìkẹ́ tó pọ̀ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Kí gbogbo àwọn tí wọ́n ṣe wàhálà lẹ́yìn ètò yìí tí ó fi dúró fi wá dòní, Ọlọ́run má jẹ́ ó dúró láíláí. Ọlọ́run wọlé àǹfààní tí àyí ń fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa mọ́ mùsùlùmí láti ilé fi dóko, láti ìlú fi lọ ẹ̀yìn odi. Ọlọ́run mọ́sá wọlá ìrè wọlé àǹfààní tí ń jáde ń bẹ̀. Ọlọ́run dákun iṣẹ́ náà dákun má jẹ́ ó dúró láíláí. Ọlá ìpín méjì rẹ̀ Ọlọ́run. Mo wá tọrọ fún àwọn tí wọ́n ń sakitiyan níbi ìnáwó lórí ẹ̀ nítorí pé kò fẹ̀yìn owó lẹ̀. Mo tọrọ fún yín o, owó yín ò ní tán láíláí, dúkìá yín ò ní bàjẹ́, albarka ó bó dárú lágbára Ọlọ́run, yóò máa dá ní gbogbo ìgbà ni, kò ní burú fún yín láíláí. Gbogbo àwọn ọmọ yín Ọlọ́run tó yí ẹ̀yin ìbá wa yí wọ́n wá ní albarka jù yín lọ. Gbogbo àwọn títí yẹnu wọn Ọlọ́run kó dákun má bà dáadáa wọn jẹ́. Èyí tó wá kú nú ọ̀rọ̀ yín tẹ́ fi ń sun Ọlọ́run tẹ́ ń bẹ lọ́hun ní gbogbo ìgbà, bí tẹ́ ti ń wá lékún ni, bí tẹ́ ti wá kankan ní gbogbo ẹ̀yán yán, kò sí ìtọ́lọ́wọ̀n mọ́ ń pẹ̀. Ọlọ́run kó tara ìtẹ́ ìṣe yìí náà Ọlọ́run bá dá yín lóhùn láìpẹ́ láìjìn. Ọlọ́run bá dá yín lóhùn, bí tọ́lọ́run ṣe fún yín lóore kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Àkọ́ ẹ̀ náà ni ìnífẹ́ iṣẹ́ Ọlọ́run, ìnífẹ́ àwọn ẹni Ọlọ́run, ìnífẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, ìnífẹ́ ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Èyí náà ní ìrìn lọ́wọ́ lẹ fi ń ṣe àwọn ìnáwó tẹ́ ń ṣe yìí. Àìmọ́ ní rí bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run ní fi kàn yín láyéláyé. Ọlá ìpín méjì Ọlọ́run. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Mo bá tọrọ fún bàbá tí wọ́n sẹ́yìn lẹ̀, tí wọ́n ti lọ, Ọlọ́run bá foríjì wọn, Ọlọ́run bá wa kẹ́ bá wa yááfì wọn, àṣìṣe wọn àmọ́mọ̀ dáṣẹ̀ dákùsẹ̀ bá wa forí ẹ̀jì wọn, sàárè wọn Ọlọ́run kó ṣe ní àbàtàlìjánà má ṣe ní kó tó ná, Ọlọ́run kó ṣe wọ́n ní ẹrú tó pè wá kẹ́, má ṣe wọ́n tó pè wá jẹ níyà, ìyà tinú sàárè dákùn má jẹ wọ́n mọ́ gbogbo kìyàmọ̀ má ṣe wọ́n lẹ́ni ìyà. Ọlá ìpín méjì Ọlọ́run tọ́tọ́ tí wọ́n jẹ́dọ̀ gbogbo àwọn òkú ẹni kọ̀ọ̀kan wa náà, bàbá wa ní, ìyá wa ní, àwọn àfáà wa, àwọn ẹni wa, gbogbo mùsùlùmí lápapọ̀ yányán. Ọlọ́run bá wa kẹ́ wọn, Ọlọ́run bá wa gẹ̀ wọn, Ọlọ́run bá wa yááfì wọn. Ọlá ìpín méjì Ọlọ́run. Wọ́n wá tara bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run fún àwọn dọ́kítọ́rù wa, sheikh wa Abdurrahim Shitu Thani. Ọlọ́run kó dákun, Ọlọ́run bá wa gùn wọ́n lẹ́mìí. Ọlọ́run má bá wa sàlékún dùnú àtayọ̀ yín àtijẹ́ àti mọ́ àti náà àti lò, dákun bá wa ṣe nírọ̀rùn fún yín, kò ní burú fún yín láyéláyé. Ọlá ìgbìyànjú yín, ọlá sẹ́tẹ̀ǹsì yìí, Ọlọ́run bá tí wọ́n ń ṣe dálẹ́sàn olóore, Ọlọ́run bá kún yín lọ́wọ́, Ọlọ́run ní fi yín lẹ́ o, Ọlọ́run bá sàlékún hìdáyà yín. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Wọ́n wá kí gbogbo àwọn àfáà yányán, àwọn dàkátírà, àwọn ìmáàmù tí wọ́n ń kọjá láyé yìí láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run fi yé àwọn èèyàn. Akínyìn o, ẹ kú iṣẹ́ ẹ̀sìn, ẹ kú ọ̀rọ̀ ẹ̀sìn, Ọlọ́run kó já bá níbi tí ó ti lérè, kọ́lọ́run jẹ́ àjò láṣẹ pẹ́. Àbò Ọlọ́run, ìṣọ́ Ọlọ́run lórí wa, Ọlọ́run dákun má kàkó láyéláyé. Ọlá ìpín méjì Ọlọ́run. Gbogbo ọ̀nà táwa náà máa gbà tí ó máa fi dán, tí ó máa fi dá, táà ní fi tọrọ jẹ, táà sì ní tọrọ mú, Ọlọ́run dákun má sàṣàlékún hìdáyà ẹnì kọ̀ọ̀kan wa. Ọlá ìpín méjì Ọlọ́run. Ọlọ́run máa ṣe á ní àtùpà tí mọ́lẹ̀ fáwọn èèyàn tí abẹ́ tiwa náà yóò máa wá jẹ́ òkùnkùn. Ọlọ́run dákun má ṣe wá bẹ́ẹ̀ o, má ṣe wá bẹ́ẹ̀ Ọlọ́run. Ọlọ́run kó sàlékún hìdáyà ẹnì kọ̀ọ̀kan wa náà. Ọlá ìpín méjì Ọlọ́run. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àwọn èèyàn wa tí wọ́n bẹ́ ń bí, tí wọ́n bá wa ṣiṣẹ́ yìí, àwọn tẹkìrìsí yẹn wa tí wọ́n bá wa tó, tí wọ́n bá wa tó ṣe tí fi ń dá, Ọlọ́run dákun Ọlọ́run má bà tí yín náà jẹ́,
ọlọ́run bá ṣàlékún dùnú àtayọ̀ tí yín náà nǹkan yín ọlọ́run jẹ́ ó máa dá sí ni tètè wá dá ń bẹ̀ dákun má jẹ́ ó bàjẹ́ ọlá ìpè méjì ọlọ́run wà ní lọ láì tọrọ sí gbogbo àwọn jàmáà wa tí ń bẹ ńlé tí wọ́n ń gbọ́hùn wa nílé ni àti lókè ni ọlọ́run dákun abẹ́ ọlọ́run fún yín ọlọ́run bá ṣàlékún dáadáa yín ọlọ́run bá ṣàlékún dùnú yín ọlọ́run jẹ́ ẹgbó wa pẹ́ ọlọ́run jẹ́ ẹgbó wa jìnnà àwọn ọmọ tí náà dákun jẹ́ kí wọ́n yìí kí wọ́n sì ní àlùbáríkà tó pọ̀ oore táyé tinú sàré tí gbogbo alkiyama ọlọ́run bá fi sára fẹ́ ní kọ̀ọ̀kan wa wala la ilaha illallah wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Naam, àwa ní lọ́ba kan náà láì rántí ìlú Benin ilẹ̀ Benin ọlọ́run bá falbarka sí ọlọ́run dákun ogun àjọjà ogun àdájà ọlọ́run dákun mọ́jọ wọnú ìlú wa fọkànbalẹ̀ dákun mọ́sá àjogún rẹ̀ fún wa ní ìlú yìí la ilaha illallah mọ́jà àrí dàbí mọ́jà àrí wàhálà mọ́jà àrí fìtínà gbogbo àìtógun bẹ pátá ọlọ́run náà lórí panẹ́ ọlọ́run bá panẹ́ rẹ̀ o la ilaha illallah la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Naam, èyí tí a mú wa fúnra wa òun náà ni àlàyé nípa ọ̀kan nínú àwọn súrà kan tí fi ń kéré jù ní al-Qur'ani èyí tí kò fẹ́ lè sẹ́ni tí ó mọ̀ ní gbogbo mùsùlùmí òun ni súrà tí fi ń rọrùn láti mọ̀ jù nígbàtá bá fẹ́ kéwú òun ni súrà tí fi ń rọrùn láti mọ̀ jù fúnyàn kí na fẹ́ wá mú jáde ń bẹ̀ òun náà ni ìdánilẹ́kọ̀ọ́ tí ń bẹ lára rẹ̀ kí lẹ̀kọ́ tó wà nínú súrà nẹ̀ ẹ̀kọ́ wo ló mú dání tá a bá ń ké ká lè mọ pàtàkì ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ̀ ká wá mú ẹ̀kọ́ nì ká fi kẹ́kọ̀ọ́ nta bá rí bẹ̀ ká fi túnra wá ṣe ká fi yíra wá sójú ọ̀nà tó sí òun náà ni suratul Kawthar ìtàmà sí a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shaniyaka huwa al-abtar. ìwọ̀n náà ni súrà tí a mú wá fúnra wa láti wá sí àwọn àlàyé tí ń bẹ ní ara nínú súrà yìí ẹ̀rí pé nínú àwọn ẹ̀kọ́ èyí tí súrà yìí tó mú wá fún wa àkọ́kọ́ ẹ̀ ní pé súrà náà Suratul Kawthar ó jẹ́ súrà kan tó sọ̀kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nílẹ̀ Madina nígbàtí Ànábì inú masasi ló ti sọ̀kalẹ̀ sí nílẹ̀ Madina àwọn suwar al-Qur'ani tẹ́rí ni ó pín sí àwọn kan sọ̀kalẹ̀ ní Madina àwọn kan sọ̀kalẹ̀ ní ilẹ̀ Maka níbi Suratul Kawthar suratul Makkiyya wọ́n ní súra kan tó sọ̀kalẹ̀ ní ilẹ̀ Maka wa adadu ayatiha 3 ayat wọ́n ní súra mẹ́ta aya mẹ́ta ló kó dání aya mẹ́ta ló kó súra yìí dání inú àwọn súra tó sọ̀kalẹ̀ nílẹ̀ Maka nígbàtí Ànábì wà ní Maka kó tó lọ sí Madina súra yìí tí wá bá wa hiya ihda 3 suwarin hiya aksaru suwar min haythu adadil ayat wọ́n ní súra tá sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ń bẹ nínú àwọn súra tí fi ń kéré jù ní al-Qur'ani tó fi ní àyà mẹ́ta inú ẹ̀ ní súra náà ní bẹ̀ fi ní àyà mẹ́ta súra Makkiyya ni. lẹ́yìn súra yìí a máa rí súratu èyí tá a mọ̀ sí idha ja'a nasrullahi wal fath a máa rí súratul Asr èyí tá a mọ̀ sí wal asr innal insana lafi khusr ẹ̀rí pé àti ẹ̀ náà mẹ́ta lòun náà jẹ́ bákan náà illa alladhina amanu wa amilu salihat wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr. àwọn súra mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn àyà rẹ̀ ó jẹ́ ara kan náà iye kan náà ló jẹ́ ẹ̀rí bó ti wá kéré tó ní wọ́n ní ó ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ó sì ní ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ wọ́n ní wa ma qillati adadi ayatiha illa annaha suratun azimatun fi ma'aniha wọ́n ní súra ńlá kan ló jẹ́ o nínú àwọn túmọ̀ tó kó dání yakfi anna fiya ahkaman kathira jiddan fiqhiyya wa aqaidiyya ó tó fún wa wípé súra yìí ó ní àwọn ìdájọ́ tó pọ̀ láwọn ìdájọ́ ẹ̀sìn tó pọ̀ àti àwọn ọ̀rọ̀ tó tan mọ́ ìmọ̀ Ọlọ́run lọ́kan àwọn òfin tó tan mọ́ ìmọ̀ Ọlọ́run lọ́kan kálágbọ́yé bí àti máa ń dá Ọlọ́run mọ̀lẹ́yọ̀ kan sí kálágbọ́yé pa rẹ̀ súra yìí ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé ẹ̀fọ́ wa nínú àwọn orúkọ tí a ń pè súra yìí òun náà ni pé yóò máa jẹ́ Suratul Kawthar a ń pè ní Suratul Kawthar a tún máa ń pè ní Suratu Inna A'tainaka a máa ń pè ní Suratu Inna A'tainaka a tún máa ń pè ní Suratu Nahar wọ́n máa ń pè ní Suratu Nahar ẹ̀rí orúkọ mẹ́ta
ń jẹ́ suratul Kawthar nítorí odò ńlá tí ń jẹ́ al-Kawthar ìkẹ́ ńlá tọ́lọ́run ṣe fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí bẹ́nu súra yìí wọ́n fi orúkọ rẹ̀ fi pè é nítorí pé ẹni tó bá hàn ládùúgbò kan ní wọ́n fi ń pe àdúgbò kan náà fi máa ń pè mọ́ lára pé a pe nǹkan báyìí ní nǹkan báyìí bóyá nítorí lábáyá tó wà ń bẹ̀ tó hàn táyé dàmà bóyá olówó kan ni bóyá onímọ̀ kan ni bóyá àfáà kan ni bóyá ọlá kan ni wọ́n á fi orúkọ àdúgbò náà fi tì sí lára òun náà ni wọ́n fi Kawthar fi tì sára súra yìí náà fi ní suratul Kawthar bákan náà nígbà míì ẹni bá kọ́ dé àyè kanjọ́ kan wọ́n á máa fi bẹ̀ fi pe olúwa rẹ̀ wọ́n máa fi bẹ̀ fi pe àyè náà wípé àyè yìí o wọ́n máa pe àsán pójú òun ló kọ́ débẹ̀ ni orúkọ ẹ̀ náà máa fi pe à ń lọ àdúgbò àwọn lágbájá à ń lọ lé lágbájá gbogbo àdúgbò náà ni wọ́n sì ń pè bẹ́ẹ̀ ewu náà fi pé suratu inna a'tainaka torí pé ohun tó bẹ̀rẹ̀ rẹ̀ náà ni pé inna a'tainaka al-Kawthar náà ló bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀rí bákan náà nígbà míì òfin bá wà nílùú kan wọn á torí òfin ẹ̀ fi máa fi orúkọ ẹ̀ fi pe ìlú náà inú òfin tó tóbi jù tó jáde nínú súrà yìí òun náà ni nahar òfin ló jẹ́ wípé ká gún ẹran ká pa ẹran fún Ọlọ́run láà ká pa fún nǹkan míì láà tábà sí láti pẹran Ọlọ́run tó níwá òun náà ni ẹja torí ẹ̀ fi pẹran ká má pa fún nǹkan míì àwọn orúkọ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fún súrà yìí náà nù ni wọ́n ní li annaha sumiyat bil Kawthar wọ́n pè ní suratul Kawthar li annaha dhukira fiha ismul Kawthar nítorí pé orúkọ Kawthar ó wáyé mbẹ̀ wa hadha mimman faradat òun nìkan inú alukur'ani orúkọ Kawthar ní ìbẹ̀lẹ̀ ti bá òun nìkan ní súra náà nìkan ní wọ́n sì pè bẹ́ẹ̀ suratul Kawthar ní alukur'ani súra yìí a ní òun ní fi kéré jù wa adadu kalimatiha 10 kalimatin gbólóhùn kọ̀ọ̀kan tí ń bẹ́ẹ̀ mọ́ kọ̀ọ̀kan tó kó dání ní mẹ́wàá ní suratul Kawthar kó dání wa qad faradat an baqiyati suwari bi 5 kalimatin ẹ̀rí ó wá ju àwọn súra tó kù lọ wọ̀nyí àtọ̀ pẹ̀lú àwọn gbólóhùn márùn kan tí ó tún sínú àwọn súra míì tó kù gẹ́gẹ́ bí a'tainaka àmọ́ bàpàdé nínú òun nìkan táàtù ní bá sínú súra míì wal Kawthar ibi nìkan láti rí àní níbò mímọ́ wa nahar ibi nìkan láti rí àní níbò mímọ́ wa shaniyaka inú súra iná nìkan láti bàpàdé àní bàpàdé nínú súra mímọ́ wal abtar ibẹ̀ nìkan láti rí àní nínú súra mímọ́ jásí pé àwọn gbólóhùn márùn-ún tí mo kà yìí inú suratul Kawthar nìkan láti bá pàdé kò tún sínú súra míì mọ́nú al-Qur'ani minha a'tainaka thaniyan al-Kawthar thalithan wan-nahar rabi'an shaniyaka wa khamisan al-abtar àwọn gbólóhùn márùn-ún yìí ibẹ̀ nìkan láti bá pàdé ayé inna nisfa kalimatiha lam tudhkar illa fiha ìdájì nínú àwọn mọ́ tí wọ́n lò ń bí ìdájì wọn ò tún ní bá pàdé ń bò mí àyàfi inú súra náà nìkan torí pé a sọ fún alẹ́ kan pé gbólóhùn mẹ́wàá ní súra náà kó dání gbólóhùn mẹ́wàá ló kó dání márùn-ún bẹ̀ a tún ní bá pàdé nínú súra mi márùn-ún a máa bá pàdé nínú súra mi ẹ wá wo àǹfààní tí ń bẹ fún mawdu'at suratul Kawthar kí ni àwọn abala àlàyé ẹ̀kọ́ tí suratul Kawthar tó kọ́ wa àwọn tá a fẹ́ rí bẹ̀ mẹ́ta ni awalan albishara ààrin ohun tí a ń pè ní ìró dùnú ń bẹ̀ suratul Kawthar yìí ó fún wa ní ìró dùnú bákan náà ẹlẹ́ẹ̀kejì suratul Kawthar yìí ó tún mú àṣẹ wá fún wa ó pa wá láṣẹ bákan náà ẹlẹ́ẹ̀kẹta suratul Kawthar yìí ó tún mú ìlérí wá bá wa ìlérí lórí àwọn kan tálàyé rẹ̀ yóò máa bá ṣe sàdíẹ̀ nísìn irú àkọ́kọ́ tá a fẹ́ rí mú bẹ̀ tí suratul Kawthar mú wá fún wa òun náà ni wípé wọ́n ní fahiya tabshiru nabiyyi sallallahu alaihi wasallam bí annahu a'ata al-khayra al-kathir fi dunya wal akhirah òun náà ni pé Ọlọ́run fún ànábì wa Muhammad ní ròdùnú sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tí inú ẹ bàjẹ́ yẹ́ Ọlọ́run wá fún nírò pé a ti fún ọ ní al-Kawthar a ti fún ọ láyé yìí tí ń jẹ́ oore tó pọ̀
oore tó pọ̀ láyé àti bọ̀ ìrìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nílé ayé àti ilé alkiyama kí ló banújẹ́ sí oore tó tóbi jù tó rí kan ò bá láyé àti bọ̀ oore tí fi ń tóbi tó rí kan ò bá alkiyama àti fún ìrìn ànábì wa Muhammad fàyà suratul ata wa takrim òun náà ní súra ata òun ní súra tó jẹ́ pé ti ẹ̀bùn ní tàpọ́nlé ní wal maqamir rafi' òun náà ní kíni o òun náà ní ipò tó ga àti bùn ìrìn ànábì àti lọ́rẹ̀ fún ọ afọlọ́pọ̀lọpọ̀ rẹ̀ afọlọ́pọ̀lọpọ̀ àpọ́nlé àti yí asọ̀pọ̀lọpọ̀ kẹ́ fún ọ wal maqamir rafi' bá tó padà kó lé ayé ipò tó ga jù wọn la fẹ́ gbé ìrìn ànábì sí sallallahu alayhi wa sallam wa tashrif ipò àpọ́nlé ipò yìí ipò ẹ̀yẹ lápadà gbé ọ sí lọ́jọ́ gbé dàlkìyàmà li rasulillahi alkarim ọlọ́run ó ṣe fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn bẹ́ẹ̀ inú ta tún ní kanu súra yìí wọn náà ni pé al-amru ọlọ́run pa ànábì wa Muhammad láṣẹ sallallahu alayhi wa sallam bí an yashkura Allah ta'ala ala dhalik pé kó máa yin ọlọ́run kó sì máa dúpẹ́ fún ọlọ́run lórí oore táàrò yìí rẹ̀ yìí tọ́lọ́run lóhun ṣe fún ànábì wa Muhammad kó máa ròyìn ọlọ́run kó sì máa dúpẹ́ fún ọlọ́run gbogbo bil ikbali ala al-ibadati wal ikhlasu lillah kó máa ṣe kí ni o kó dojú kọ ọlọ́run láti máa sin ọlọ́run ní pàápàá jọ́sìn kó má bìkítà má kó má sojo má kó sì má bẹ̀rù má kó má banújẹ́ má kó sá máa fi ìbáàdà fi dúpẹ́ fún ọlọ́run bọ́lọ́run bá sóre fún ni ọpẹ́ la máa dú ẹ̀rí wal ikhlasu lahu kó sì wá ṣe mímọ́ fún kí ni o kó ṣe mímọ́ fún níbi ìbáàdà yìí ìṣe mímọ́ níbi ìbáàdà wọn ni pé kó máa jọ́sìn torí tọ́lọ́run kó má jọ́sìn fún yàn kó sì má jọ́sìn fún kó má gbé nǹkan míì síwájú kó má jọ́sìn fún ọlọ́run ọba àṣọ náà nìkan ni kó sìn ẹ̀rí jẹ́sí pé ẹ wo inú súrà yìí nǹkan àkọ́tí mbẹ́mbẹ́ òun ni pé súrà yìí wá fún ànábì wa Muhammad sọ̀rọ̀ wá fún nírò dùnú lẹ́gbà tí inú ẹ̀ ti ń bàjẹ́ wípé kó fọkàn balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ oore náà ni ó jẹ tiẹ̀ láyàtọ̀ kìyàmà ẹlẹ́ẹ̀kejì wọ́n padà pálásẹ̀ pé lẹ́yìn ìgbà tó ti wá gbọ́rọ̀ pé ọlọ́run ti ṣoore fún ọ tán kò sí ohun tó yẹ pé kó máa ṣe kí ni lọ kó o sì máa dúpẹ́ fún ọlọ́run kí ni máa fi wá dúpẹ́ òun náà ni ìbádà àti ìṣe dáadáa kó máa wá dúpẹ́ fún ọlọ́run lórí ìmọ̀ kírun lásìkò lórí ìmọ̀ sin ọlọ́run nípa apá ìjọsìn kó sì máa wá ṣe kí ni o kó sì máa wá kó wá ṣe ní mímọ́ fún ọlọ́run kó má ṣe ìbádà ẹ̀ kó má ṣe torí kan mi. wa thalithan inú ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ alwa'id ìlérí ìjẹníyà ọlọ́run lérí ìjẹníyà inú súra yìí pé òun ó jẹta níyà gbogbo ẹni bá kọtí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbẹ́ni bá bínú sí ànábì wa Muhammad ọlọ́run lóhun ó jẹ olúwa rẹ̀ yà ọlọ́run rán wa létí ó sọ bẹ́ẹ̀ fún wa nínú súra yìí àwọn wo ni al-mushrikin àwọn olùfin nǹkan mí fi kún ọlọ́run àwọn olùfin nǹkan mí fi kún ọlọ́run òun náà làwọn tí ànábì ṣàlàyé ọ̀rọ̀ fún tí wọ́n ń sin lọ́hun wọ́n tún wọ́n fi nǹkan mí fi kún ọlọ́run wọ́n ń bínú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ rí pé ohun tí wọ́n fi ń bínú àwọn àfáàjù lé ní òun ni pé káfá máa sọ pé ẹ má ṣẹbọ ẹ má wá nǹkan mí fi kún ọlọ́run lẹ́ẹ̀kan náà ẹ rí pé wọ́n bẹ̀rẹ̀ sí máa bínú àfáà ni wọ́n máa sáré báwo ni wọ́n ti sábúrú fún wọ́n máa sáré báwo ni wọ́n ti dá yìí bóyá wọ́n ń fún níṣẹ́ǹgì kan tẹ́lẹ̀ wọn wà ní fún má mú mi rántí àfáà pàtàkì ní lójú àwọn èèyàn tó sì bàbá rárá rẹ̀ a máa ṣe wá sí lọ́pọ̀lọpọ̀ a sì máa kírun ṣùgbọ́n ó tún ní nǹkan míì tí ń sìn ní kọ̀rọ̀ yàrá rẹ̀ olóòṣà tí máa bọ oníhun tí máa ń sin kọ̀rọ̀ yàrá rẹ̀ bí ti ń kírun náà tó wá ṣẹlẹ̀ pé àwọn ará àdúgbò nì wọ́n á ṣe kíní kí wọ́n á lọ gbé àfa ńlá mi kan wá sádùúgbò nì wọ́n ní kó wá ṣe wáàsí fún wọn àfa yìí wá ṣe wáàsí nígbà tí wọ́n bá wáàsí rẹ̀ lọ wọ́n á fẹnu kan pé àìfi nǹkan mi kún ọlọ́run àìmọ̀ sin lọ́hun tá àìmọ̀ kírun tá ká tó máa fi nǹkan mi kún ọlọ́run àfa yìí wá ṣe wáàsí fún wọn lọ́pọ̀lọpọ̀ nígbà tí wọ́n ṣe wáàsí wọn lọ àfa tó nílùú yìí nígbà tó yá ó mú wáàsí sẹ́nu ó bẹ̀rẹ̀ sí máa pariwo ṣe wáàsí fún àwọn jàmáà tó lọ gbọ́ wọn àfa wa pé ẹ sì mọ̀ ń kẹ́ tó máa ṣeun ẹ mọ̀ ń kẹ́ tó lọ gbá àfa wa kó tó máa wá sọ̀rọ̀ fún un ẹ sáà mọ̀ pé òun ní nǹkan mi tó ń fi ń kan ọlọ́run tóun ẹ mọ̀ bẹ́ẹ̀ kẹ́ tó lọ gbé wa gbogbo ilẹ̀ jìyà ẹ dákun ta ni ó jìyà náà méjèèjì sáàfà ni ó jìyà ni àbáwọn tó lọ gbé àfa wa ni ó jìyà wàláhì àfa ni ó jìyà yóò jẹ ìyà yóò jẹ ewé ọyá ma ayé tá ń lò lónìí náà lónìí ọ̀pọ̀lọpọ̀ àfa lé ní gbangba láti máa ṣàfà ọ̀pọ̀lọpọ̀ àfa lé ní ìkọ̀rọ̀ wọn ò dá ìkọ̀rọ̀ wọn ò wà dáadáa níbi ìfi nǹkan mí kan ọlọ́run a kéwú tán a já àfa tán àwa ní já kó ń bi ìsìnkúsì à ń já kó ń bi agbára òkùnkùn míì a máa gbé agbára òkùnkùn a máa fi akọlu alukurani ò tó wa mọ́ hadisi ò tó wa mọ́ àwọn azikaru tí a náà fi lẹ̀ fún wa kò tó wa mọ́ a máa wá gbó agbára káàkiri subhanallah ó dọ̀wọ́ ẹni kọ̀ọ̀kan wa àwọn àfa à ń pèrè aṣákèsí ni èèjà kọ́ o
à ń pèrè sákèsí ni tábàjá àfa kájà àfa sàn án onífin dáa jùlọ ọlọ́run lérí sí gbogbo àwọn tí ń bínú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àbáwọn tí wọ́n bá ń bínú súnà rẹ̀ tí wọ́n bínú súnà ànábì wa Muhammad ọlọ́run lérí sí wọn pé wọn ò jẹ wọ́n yà àbáwọn tí wọ́n bínú àwọn tí wọ́n ń tẹ̀lé lànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ń tẹ̀lé súnà ànábì kí àtúnlá kúmọ́ lọ́ba bọ́n tí ń bínú wọn ọlọ́run ní kí ni o òun ṣetán láti mú àwọn náà kọ́lọ́n kó dákun ọlọ́run mọ́sá gbé alékè àwọn abínú ẹni ọlọ́run ìpín méjì ọlọ́run àwọn àlàyé mẹ́tẹ̀ẹ̀ta yìí lápadà wá ṣe ìfúsíọ́ rẹ̀ fúnra wa nínú súra tí a bá ń lọ yìí wa qila fi sababi nuzul súra wọ́n ní súra yìí ó sọ̀kalẹ̀ anaha nazalat fi ba'dil mushrikin sórí àwọn apá kan náà mushrikin minhum al-Aas inú wọn ni al-Aas ibn Wa'il as-Sahmi alladhi kana idha dhukira rasulullahi sallallahu alayhi wa sallam qala da'uhu فإنما هو رجل أبتر لا عقب له لو هلك انقطع ذكره واسترحتم منه وذلك بعد موت أحد أولاده فأنزل الله تعالى في ذلك إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانيك هو الأبتر فجأتك يا معفاء وسيك بأن سوري عوام بآية سوكالي وبان النبي محمد صلى الله عليه وسلم وني أسوكال سوري àwọn apá kan náà mushrikin àwọn tí sin lọ́hun tán tí wọ́n fi nǹkan mí fi kún ọlọ́run wọn tí kìí ṣe àwọn kèfèrí inú wọn ni Aasi ibn Wa'il as-Sahmi òun tiẹ̀ wọ́n ní gbogbo àti bá ti porúkọ ànábì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ní torí ohun tí ọ̀rẹ́ yín tún ṣe ànábì ṣe báyìí ó tún ṣe báyìí ó sọ báyìí ó rìn báyìí qala yóò máa dáhùn lóhùn yìí pé Aasi ni máa dáhùn lóhùn yìí pé dáhùn hù ẹ̀fínlẹ̀ ń dààmú ara rẹ̀ ni فإنما هو رجل أبتر أنت أريه أدبي تأريه بتي سيه رجل أبتر أنت أني نهيني تواتي كتلة كنا يسير كو bakutale kan àwọn ọmọ ọjọ́ rẹ̀ tán bakutale kan àwọn ọmọ rẹ̀ parẹ́ bakutale kan àwọn ìyàwó ẹ̀ tán gbogbo ohun tó ní gbogbo wọn tán lẹ́ẹ̀kan náà ni ẹ̀sìn rẹ̀ ò ní lórípa kankan láyé ohun tí arákùnrin máa ń sọ fáwọn èèyàn ni wọ́n ní la aqibala kò ní àtúbọ̀tán kan lẹ́nu ẹ̀ lọ́wọ́ ní fi sọ bẹ́ẹ̀ law halaka inqata'a dhikruhu tó bá ti kú lẹ́ẹ̀kan náà báyìí gbogbo rántí rẹ̀ parẹ́ náà ni kò ní jẹ́ èèyàn mọ́ ń sọ lẹ́nu ẹ̀ lọ́hùn wastarahtum minhu ẹ̀ sì sinmi lára rẹ̀ torí pé ń dà yín láàmú ẹ̀ sinmi lára rẹ̀ àwọn àfá gidi láwọn ayé gidi láwọn alé gidi láwọn àdúgbò gidi ẹ̀rí pé orú àwọn àfá gidi ni ayé a máa gbó kí wọ́n tètè kú torí pé wọ́n ń sòdodo wọ́n sì ń sòótọ́ ayé ò ní fẹ́ kẹ́mi wọ́n gùn àmọ́ Ọlọ́run tó láyé òun náà ní máa lọ́ra ẹ̀mí ẹ̀dá Ọlọ́run wà bẹ́ẹ̀ àwọn ẹni gidi láyé gidi Ọlọ́run dákun Ọlọ́run má fi nǹkan sẹ̀mí wọn àwọn tí wọ́n ń tan náà sìká tí wọ́n ń tan súnà Ànábì Muhammad sọ̀sẹ́ tí wọ́n ń tan ká Ọlọ́run dákun Ọlọ́run má kanjú wọn pa láyé Ọlọ́run bá wa dáàbò bò wọn àtẹnukọ̀ kan àwa náà la ilaha illallah ọlá ìpè méjì Ọlọ́run torí bẹ́ẹ̀ ni pé ihun tí wọ́n rò ní pé wá ti kú ọparí nìní á sì lára rẹ̀ látara bẹ́ẹ̀ wọ́n ní wa dhalika ba'da mawti ahdi awladihi nígbàtí ọ̀kan náà ọmọ rẹ̀ fi ṣaláìsí tó fi kú Ọlọ́run fi sọ súra ìkalẹ̀ fún pé inna a'tainaka al-kawthar ìrẹ́ ànábì kí àtúnlá kọmọ lọ́ba àti bọ̀ ní oore tó pọ̀ al-kawthar àti bọ̀ fasalli li rabbika wanhar ma wá kírun fún Ọlọ́run ọba rẹ̀ salli li rabbik ma ṣàdúrà kó sì ma kírun fún Ọlọ́run ọba rẹ̀ wanhar kó wá dúnbú ẹran pa ẹran torí tọ́lọ́run má pa torí nǹkan mi inna shani'aka wal abtar ọ̀rí àwọn ẹni tí sọkúsọ sí ọlára ni àwọn ni wọn ò ní lẹ́yìn àwọn ni wọn ò ní ìròyìn wọn ò ní pẹ́ parẹ́ yányán wọn ò ní jẹ́ èèyàn mọ́ ẹ̀rí wọ́n bá ti lọ gbogbo ohun tí wọ́n fi sáyé ń lọ nìní wọ́n ní faja'ati hadhihi sura tasliyatan linabiyyi sallallahu alayhi wa sallam yubashiruhu rabbuhu bihadha al-khayri al-azim Ọlọ́run fi súra ìránṣẹ́ sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní fi fún ní ro dùnú pé jẹ́ kínú rẹ̀ máa dùn àbúrò ní jẹ́ tiẹ̀ oore nìkan ló máa rí wa nabiyyu sallallahu alayhi wa sallam kana lahu min al-awlad ànábì sì ní àwọn ọmọ nígbà ní Abdullah wal Qasim ó ní Abdullah ó sì ní Qasim láwọn ọmọkùnrin famata al-Qasim awwalan saghiran Qasim òun kú nígbà tó wà ní kékeré ló kú mamata ba'dahu Abdullah òun náà kú lẹ́yìn Qasim ni wa amma Ibrahim tiẹ̀ faqad wulida fil Madina wọ́n bí wọn ní Madina wa mata qabla an yatajawaz umruhu sanatayn wọ́n ní òun náà kú ó kú
ṣáájú kí ó tún kó tó di ọmọ ọdún méjì náà ni Ibrahim ọmọ anabi Muhammad sallallahu alaihi wasallam náà kú jásí pé gbogbo ọmọ anabi yányán gbogbo ọmọ rẹ̀ ọkùnrin tó bí yányán gbogbo náà ni wọ́n kú lójú ayé ẹ̀ àwọn ọmọbìnrin náà kú wá kọ ẹ̀ọ̀kan ní anabi wa fi sílẹ̀ láyé fi lọ inú ọmọ rẹ̀ òun náà ni Fatima tó Zahra òun ni kan ní anabi fi sílẹ̀ láyé ló fi lọ gbọ́n tó kú náà wọ́n kú ẹ̀rí ọmọ ọkùnrin kú ọmọbìnrin kú ẹ̀wá rí òun náà wá lọ tán anabi kí àtsọ̀lá kúmọ̀ lọ́ba ó lọ tán kò pẹ́ sígbà nìyà Fatima tó kúnlẹ̀ náà òun náà ṣe kíni ó tún tẹ̀lé anabi wa Muhammad sallallahu alaihi wasallam òun náà lọ lẹ́ẹ̀kan náà tóun ti bẹ́ẹ̀ ni bọ́mọ rẹ̀ ò ṣe sẹ́kù bẹ́ẹ̀ bí ìyàwó rẹ̀ ò ṣe sẹ́kù bọ́un náà ti lọ ni ẹ wá wo ìrántí anabi wa Muhammad sallallahu alaihi wasallam ẹ wá wo gbogbo ayé lẹ́ni ǹjẹ́ bí kan wà lórí ayé yìí torúkọ anabi òde sallallahu alaihi wasallam ẹ̀rí kẹtọ́ lọ́hún ṣe fún ó fún ní Kawthar àbí kò fún ní Kawthar látara bẹ́ẹ̀ ó yẹ káwọn mi pé lóòótọ́ fi'lan Rabbuna a'tahu al-Kawthar pé ọlọ́run ti fi Kawthar fi ṣe ẹ̀bùn fún anabi wa Muhammad sallallahu alaihi wasallam látàrí bẹ́ẹ̀ ẹ̀kọ́ ńlá ń bẹ nínú súra yìí fún wa lóògbà tí ẹ bá ti dìrọ̀ mọ́tọ́ ọlọ́run dáadáa tó gbàtọ́ ọlọ́run mọ́ ní gírí tó fi nǹkan míì kún ọlọ́run tó sì ní ìrònú nǹkan míì gbàpọ̀ ọlọ́run ò ní fi ọ́ ńlẹ̀ o ọlọ́run yìí fa àwọn ẹni rẹ̀ ńlẹ̀ àmẹ́ni bá fi ṣe ọlọ́run fi ráre ó bá ń ṣe pẹ̀lú iyèméjì tó gbé ọkàn rẹ̀ síwájú ọlọ́run tààrà báyìí gbà pé at-taraddud la ya'ti bil khair ẹ̀dá ò ní rí oore kan mú láyé níbi iyèméjì iye kan náà fi máa ń sin lọ́hùn èyí máa ń dúró ti lọ́hùn tààrà ni èyí ń sin lọ́hùn méjì èyí ṣe méjì sọ́lọ́hùn pé ǹjẹ́ ó lè ṣe tàbí ò bá ṣe bí ìbá sòun náà ọlọ́run kó dákun ọlọ́run tó gbà fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó fi súra yìí fi dùn ànábì nínú ọlọ́run dákun ọlọ́run mọ́sá àdúrà nìkọ̀ọ̀kan wa nínú ọlá ìpè méjì ọlọ́run la hawla wala quwwata illa billahi al-aliyyil azim wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alaihi wasallam ní gbogbo ìgbà ní kẹ́ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala ashrafil anbiya'i wal mursalin sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Adúpẹ́ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí kí Ọlọ́run kó dákun Ọlọ́run kó gba ọpẹ́ wa a tún tọrọ ìkẹ́ tó pọ̀ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad Ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ ànábì má bá wa ṣe ìkẹ́ fún lọ́tọ̀ ọ̀tún lójoojúmọ́ ayé lókun gbà tílẹ̀ bá mọ́ tílẹ̀ bá ń ṣú Ọlọ́run dákun máa ṣe ìkẹ́ kó sì máa ṣe ìgẹ̀ fún lọ́tọ̀ ọ̀tún ní gbogbo ìgbà ọlá àìpé méjì Ọlọ́run kó wá ti ara èyí tí a wí nì láti inú ọpẹ́ àti àsọ̀látù tí a ṣe Ọlọ́run kó fi ìdẹ́nìkọ̀ọ̀kan wa lóhùn Ọlọ́run kó gbàdúrà wa orí táyé orí tínú sàréè tàlkìyàmà Ọlọ́run má ṣàjogún rẹ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa níbi tí a bá rọ̀dé lálàyé tí a bá ń bọ̀ wá lọ nípa suratul Kawthar alquran ní a'udhu billahi minash shaitanir rajim inna a'tainaka al-Kawthar Ọlọ́run fi gbólóhùn yìí fi bẹ̀rẹ̀ súra ní ìlérí ni Ọlọ́run ní inna dájúdájú ní pàtàkì àwa Ọlọ́run a'tainaka àti bú ìrẹ́ annabi al-Kawthar àti fún ọ ní odò kan tá ń pè ní Kawthar wọ́n ní nahrun fil janna wọ́n ní búdò ńlá kan ni tí wọ́n pè ní Kawthar ń bẹ nínú ọgbà janna àwọn apá kan náà àfáà tó sí pé al-khairul kathir oore tó pọ̀ oore tẹ́dá ò lè mọ iye ẹ̀tàn láyé náà pè ní Kawthar àwọn kan sì ní wọ́n ní odò ńlá kan ló jẹ́ nínú ọgbà janna ànábì Muhammad sallallahu alaihi wasallam wọn náà sọ bẹ́ẹ̀ yí pé odò ńlá kan ló jẹ́ nínú ọgbà janna wọ́n ní ẹ̀dàkùn ẹ̀wọ̀n wọn al-Kawthar nahrun fil janna a'tahu Allahu ta'ala nabiyyihi sallallahu alaihi wasallam fi sahih Muslim an Anas bin Malik radiyallahu anhu qala بين رسول الله صلى الله عليه وسلم بين أظهرنا في المسجد ونباتين بلا عن توانين إنه مسجد مساسيني إذ إغفاء أنا بيوسكينيو ó ṣe bí ẹni fẹ́ sùn díẹ̀ ó tògbé Ànábì tògbé díẹ̀ ẹ̀rí ثم رفع رأسه bá gbérí sókè
mubtasiman lẹ́ni tí fi ń rẹ́rìn ẹ̀rín ọ̀mìmì ìrẹ́rìn ọ̀mìmì kulna wọ́n sọ pé ma adhakaka ya Rasulallah anábì kí ni wọ́n ti ń pa ọ́ lẹ́rìn ma adhakaka ya Rasulallah kí ni wọ́n ti ń pa ọ́ lẹ́rìn ìrẹ́ anábì kí a tó lọ́kùnmọ́ lọ́ba qala unzilat alayya anifan wọ́n sọ kalẹ̀ fún òun nísìnyí tí ó pẹ́jù nísìnyí tó suratan aw suratun wọ́n sọ súra kalẹ̀ fún òun láì pẹ́ nísìnyí faqara'a ọba kàhùn tí ó kàfọ́ ní bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shaniyaka huwal abtar súra tí wọ́n sọ kalẹ̀ fún ní àsìkò bá náà ni qala thumma qala wọ́n dáwọn pé wọ́n tó fún pé atadiruna mal kawthar ẹ̀yin jama ǹjẹ́ mọ̀ tọ́lọ́hun pè ní kawthar ń bẹ ni ǹjẹ́ mọ̀ tí ń jẹ́ bẹ́ kulna Allahu wa rasuluhu a'lam ani ọlọ́run àti ànábì rẹ̀ wọn náà lọ́mọ tí ń jẹ́ kawthar àwọn ọmọ ọ̀ ànábì ní fa innahu nahrun ànábì ní ó ní ibùdó ńlá kan ni wa'adanihi rabbi azza wa jal tọ́lọ́run sàdéhùn rẹ̀ fóun ó sàdéhùn rẹ̀ fóun ó ní khairun kathir ó ní ọ̀pọ̀lọpọ̀ oore ní odò náà jẹ́ ó ní ibùdó ńlá kan ni tarda alayhi ummati yawmal qiyamah gbogbo àwọn àlùmọ̀ tòun ni ó gbàbẹ̀ kọjá lọ́jọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà ẹ̀rí ó ní àníyàtuhu adadun nujum wọ́n ní àwọn gbá tí wọ́n fi mú mi ń bẹ̀ àwọn gbá tó mẹ́mẹ́ tí wọ́n fi mú mi inú odò náà wọ́n ní òǹkà àwọn ràwọ̀ tí ń bẹ ń sánmà ni ó pọ̀ débi pé ó pọ̀ tó òǹkà àwọn ràwọ̀ tí ń bẹ ń sánmà wa ana Aisha radiyallahu anha fi qawlihi ta'ala inna a'tainaka al-kawthar qalat nahrun يعني أعطيه نبيكم صلى الله عليه وسلم شأتئاه عليه در مجوف آنيته كعدد النجوم عائشة رضي الله عنها ودا gba hadisi wa ó ní odò ńlá kan ni tí wọ́n sọ kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ń bẹ nínú ọgbà aljanna gbogbo àwọn àlùmọ̀ Ànábì kí àṣọ àpamọ́ lọ́ba ni ó sì gba ìdí odò náà lágbàbẹ̀ kọjá lóògbà tí ẹ bá ti jẹ́ ní ire tó jẹ́ àtọ́dá wọ́n á ròyìn pé bá tẹjọ́ gbé dàlkìyàmà wọ́n ní ìdú ọjọ́ náà ní agbára níbi haúlù níbi ẹ̀rù jẹ̀jẹ̀ ọjọ́ tá ń wí yìí wọ́n á sọ wípé ẹ̀dá ńjọ́ náà ojú àtẹlẹsẹ̀ tó fi tẹlẹ̀ nìkan ni wọ́n máa jí ààyè rẹ̀ níjọ́ náà torí pé iwájú rẹ̀ èèyàn ti ń bẹ wájú fún ọ tó lẹ́mọ́ ẹ pẹ́kípẹ́kí èèyàn ń bẹ lẹ́yìn tó lẹ́mọ́ lẹ́yìn lápá ọ̀tún èèyàn lẹ́mọ́ lápá òsì gbogbo ilẹ̀ ọwọ́ arájú kò wá ní kúbi kan téèyàn ò ní sí ńjọ́ náà èyí tí wọ́n jẹ́ tiẹ̀ nìkan ńjọ́ náà ní ibi tí ẹsẹ̀ rẹ̀ méjèèjì wà ní ló jáyè nìkan tó lè lò o ní fi síwájú o ní fi sẹ́yìn ọlọ́run ló mọ ọdún tẹ̀dá ó ṣe ń dùn bẹ́ẹ̀ kó tó wá lọ kan ìdájọ́ ọlọ́run mọ́sà sí wá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ kọ́ la wá ń lọ bó la wá ń lọ ní pé bọ́dọ̀ bá kọ́dà wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá ní oòrùn ó wá sọ̀kalẹ̀ ṣe dídèdè orí oòrùn ó sọ̀kalẹ̀ kò ní ju méèlì kan sórí wọ́n á bẹ̀rẹ̀ pé kí ni méèlì ṣé méèlì tàyé táwọn òyìn náà ni àbí ìbá bí irun ti fi sí pé ìpéjú wa yìí náà ni mo jẹ́ méèlì rẹ̀ ni wọ́n ní oòrùn ó sọ̀kalẹ̀ sí orí náà ó bá sọ̀kalẹ̀ síbẹ̀ tán bó ṣe òun náà wàá mú dáadáa gbogbo ọpọlọ náà yóò mọ wá sọ ní pọ̀pọ̀pọ̀ ìgbóná náà wàá pọ̀ kọjá débi pé kò wá ní sí omi tí wọ́n fẹ́ mú njọ́ náà kò ní sí torí pé ògbẹ́gbẹ àwọn ẹ̀rí pé ìfun náà fẹ́ lè mọ já yóò fẹ́ lè mọ já ìgbóná náà yóò wá pọ̀ kọjá inú olúwa rẹ̀ ó mọ̀ hó ọpọlọ náà mọ̀ hó tí kò wá mọ̀ gbọ́ híhó ọpọlọ ara rẹ̀ yóò sì mọ̀ gbọ́ híhó ikùn rẹ̀ bí ti ń sọ ní pọ̀pọ̀ fún bí ìgbóná níbi pé mo fẹ́ mú mi tí ò rómi mu àmọ́ àlùmọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run fi Kawthari yóò fi dá wọn lọ́lá ní àwọn tó tẹ̀lé súnà Ànábì Muhammad kí àtúnlá kún ọlọ́ba kọ́lọ́n kó dákun ọlọ́mọṣà fi wá sínú àwọn tí ó padà múnú odò tí a mọ̀ sí Kawthari yìí ọlọ́run dákun mọ́ṣà fi wá sínú wọn ọlá àìpé méjì ọlọ́run láti tóbi ọlọ́run. náà nítorí bẹ́ẹ̀ ó dọ̀wọ́ ẹni kọ̀ọ̀kan wa jama àǹfààní pọ̀ lára Suratul Kawthar tí a bá ń bọ̀ fúnra wa yìí lórí gẹ́gẹ́ bí Ànábì Muhammad ṣe lálàyé fún wa ìkí àtúnlá kún ọlọ́ba Ànábì Muhammad wọ́n ní inna a'tainaka al-Kawthar abùn ní ń ta mọ̀ sí Kawthar ọlọ́run wọ́n ní fasalli li rabbika wanhar ayé bá a ti bùn ọ́ ní ẹ̀bùn yìí bá a ti fún ọ ní odò yìí ayé kama a'tainaka al-khayra al-kathira fi dunya wal akhirah a ṣe oore fún ọ tó pọ̀ láyé bákan náà a tún ṣe oore fún ọ tó pọ̀ ní alkiyama wa bi dhalika an-nahru alladhi taqaddama
òun àpèjúwe ni pé irú odò ńlá tá a sọ̀rọ̀ kọjá lọ yìí ìbẹ̀ nínú kẹ́tí àwọn ọlọ́run ṣe fún Ànábì wa Muhammad idan fa akhlis li rabbika salatak idan kò sí ohun tó kù ojú pé kó máa dúpẹ́ lọ kó máa ṣe kíni kó dúpẹ́ fún ọlọ́run ọba tí ó ṣe oore yìí fún wọn ni kó dúpẹ́ fún bíyè bí máa da tashkuru rabbak kínú tó fi dúpẹ́ fún ọlọ́run ọba rẹ̀ ṣe gbólóhùn alhamdulilayi nìkan lọ́wọ́ wí ni àbí kó máa náwó báwa ara yìí ti ṣe afẹ́ dúpẹ́ fún ọlọ́run wa ni musa ti dúpẹ́ mo ti ní alhamdulilayi ó ti bù ṣe sọ̀rọ̀ alhamdulilayi nìkan tá a fẹ́ ni wí nìkan ni èyí ń kọ́ ọlọ́run sọ fún Ànábì Muhammad suratul Kawthar bí yìí o ọ̀rọ̀ pé kó akọ sínú owó náà kó máa bu fáwọn èèyàn kọ́ ni ọlọ́run sọ fún bí yìí o ọ̀rọ̀ pé kó kó gbogbo aṣọ tó lọ́run jogún fún kó máa fi tọrẹ kọ́ ọlọ́run sọ bí yìí o ọ̀rọ̀ pé kó lọ kọ́lé fáláì ní kọ́ ọlọ́run sọ bí ọ̀rọ̀ pé ó ṣe kí ni o ọ̀rọ̀ pé kó máa fún ọmọ òrukàn jẹ kọ́ ọlọ́run sọ bí yìí o ọlọ́run ní fasalli li rabbika wanhar ó ní ìrà nábì gbájúmẹ́sìn rẹ salli li rabbika máa kírun fọlọ́run ọba rẹ irun lórí rẹ irun lọ́gá gbogbo ẹ̀ kò sí ohun tọ́lọ́run lè ṣe fẹ́ dà láyé gbogbo rẹ tó bá ní láyé tó bá ti yọrùn kó ń bẹ̀ ó lóore kan mọ́ ó ní oore kan mọ́ tọ́lọ́run fẹ́ gbà lọ́dọ̀ wa nìyẹn ìwọ̀ tí ń bẹ láàrin mùsùlùmí pẹ̀lú ọlọ́run òun náà ní kíni o òun náà nìrun gbogbo ọjọ́ tẹ̀ bá ti lè fìrún lẹ̀ tó pera ní mùsùlùmí gbà pé àsopọ̀ rẹ pẹ̀lú ọlọ́run ti já nànú ni ó ti já nìyẹn lẹ́nu kò wá sí ohun tó dáa fún ẹgbẹ́ ká ṣe kí n lọ ká lọ túnbá ká túnbá níbi ìfirunfiráre ká túnbá níbi ìgbérùjúlẹ̀ ká túnbá bẹ̀ ọlọ́run bá sọ̀rọ̀ fẹ́ dà ẹ máa ń mọ lórí ẹ máa ń dúpẹ́ ni ọpẹ́ yìí ọlọ́run fi ní fasalli li rabbika máa wá kírun fún ọlọ́run ọba rẹ ọba adẹ́dà oníkọ́ máa kírun fún gbogbo ìgbà wanahar kó o ṣe kí ni o kó wá ṣe kí ni kó wá du ẹran kó o pa ẹran ṣùgbọ́n ó pa lillah má pa fún nǹkan míì yàtọ̀ sí òun ọlọ́run nìkan ni ó pa ẹran fún yásí pé ọ̀nà tí àgbà fi dúpẹ́ súrà yìí náà là kalẹ̀ fún wa ó la ọ̀nà tí àgbà fi dúpẹ́ ó là kalẹ̀ fún wa lẹ́yìn ìgbà tí a bá ti ń kírun àfinúpẹ́ fọlọ́run ni ẹ wá rí ìpẹ́ran tá a wí ibẹ̀ gangan náà lọ́rọ̀ tún bẹ́ẹ̀ a gbọ́dọ̀ pẹ́ran fún nǹkan mi jásí pé a gbọ́dọ̀ fi nǹkan mi fi kún ọlọ́run ọba àṣọ náà lásìn wà ní wà náà fìlà wà náà haraka fàbúdìhù wahda sin ọlọ́run la sharika lahu má fi nǹkan mi fi kún wà náà har ala ismihi bọ́ba pa ẹran pa pẹ̀lú orúkọ ọlọ́run bismillah kó fi dúnbó ẹran wahdahu la sharika lahu má fi nǹkan mi fi kún. walamma zakara mannatu alayhi amarahu bi shukriha faqala nígbà tí ọlọ́run rán létí pé òun lòun ṣe kẹ́ fún ọ lòun tọ́jú ẹ̀ lòun ṣe báyìí fún ọ ó wá ní fasalli li rabbika lẹ́yìn ìkẹ́ tó ń ṣe fún ọ ọlọ́run ní kó dúpẹ́ fún ọ ọlọ́run ní kó máa fi sìn ó ṣe lójú kòkòrò pé kó gbìyànjú láti máa ṣe kíni láti máa sin ọlọ́run láṣọ bí bá sì pa ẹran kó pa ẹran pẹ̀lú orúkọ ọlọ́run kó sì máa ìtorí pé ìpa ẹran yìí ìpa nǹkan fọlọ́run yìí ìpa ẹran yìí bẹnu ìbádà inú ọdún iléyá ni o bóyá ti súnná ni o gbogbo ọ̀nà tí mùsùlùmí ti máa ń pẹran ọdún iléyá ń bẹ́ẹ̀ ká ṣe súnná òun náà wà ń bẹ̀ ọ gbọ́dọ̀ pa nítorí nǹkan mi then ìwà pa ẹran fókù ní nígbà tó kúkú ní ń tí ọ̀dà ni Islam ò farama ó ti ń bọ́ sínú kèfèrí èyàn ti ń di mushrik ó ti fi nǹkan mi fi kún ọlọ́run lẹ́yìn ìgbà tí bàbá kú àwa ní bàbá ipò wọn tóbi bẹ́ẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ láyé wọ́n jù bẹ́ẹ̀ lọ ló fi wá dúnbú ẹran àbó gbé sáyé ẹran àpabásù tó pé àwọn mùsùlùmí kan kú dò níyì wọn ò ìṣàìmọ́mọ́ pẹ̀ràn àpabásù àbí wọ́n pèlè ẹran alukurani àbí wọ́n pèlè ẹran dalailu wọ́n pè kíníkan ní dalailu alkhairat náà bí wọ́n ti pè náà lónìí wọ́n pèlè ẹran dalailu abẹ́ran yasin abẹ́ran alukurani gbogbo àwọn orúkọ tẹ́ẹ̀fún ní ìsọ̀yàn di kèfèrí ni o ìsọ̀yàn di kèfèrí ni o bẹ́ẹ̀ bá fún àwọn èèyàn ló ń jẹjẹ ẹpẹran káwọn èèyàn jẹun lórí àníyàn pé tọ́ a ṣe sàárà lórí àníyàn bẹ́ẹ̀ àmọ́ èyí tó fi wá dáa jù Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti là fún wa tààrà ó ní sàrà àti fi ń lóore jù alma sẹ́kì olùmá ó ní ká fún àwọn èèyàn lómi mu ó ní fi ń lóore jù ní fi ń dáa jù falima táà wá ní pa ẹran nínú ọdún iléyá táà ní pa ẹran fún súná táà máa wá torí pé bàbá kú ìyá kú a máa wá du káàkiri níbi màlúù oko màlúù tá a fẹ́ rà màlúù ní fi síyá mi màlúù ní fi sí bàbá mi ẹran ní fi síyá mi ní fi bàbá mi kìí ṣe ìlànà súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. bákan náà inú ibi tí a ti máa di kèfèrí àwọn ẹran tá ń pa àwọn ẹdìyẹ tá ń pa nígbà tá a kọ́lé tán tá a fẹ́ sílé tá a wá pa ẹran àbá pẹ̀dìyẹ láníyàn pé láti lé àwọn ẹ̀mí burúkú kò ń bẹ̀ àyè náà ní di ẹran bóyá àfáà lówó iṣẹ́ fún ni àyè náà ní di ẹdìyẹ bóyá àfáà lówó iṣẹ́ fún ni gbogbo àwọn ìlànà ní
ìlànà burúkú ni o olúwa ti ń di kèfèrí nìní olúwa ń di kèfèrí nìní àìfẹ́ sílé ká pa ẹran ká jẹ́ àkókò sí àbí ká pe ewé kan ká dà sínú ẹ̀ nítorí àti fi lé àwọn ẹ̀mí burúkú kó ń bẹ̀ kálá bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ asbata mushrikan ó di mushriko torí pé anta tusalli òun kírun ó sì fi nǹkan mí fi kún ọlọ́run wa hadha ghayru jaiz èyí kò bá súnà níbi Muhammadu sallallahu alayhi wa sallam idan ó ní fasalli li rabbika ó ní li rabbika ikhlasan lillah ó ní má kí fún nǹkan mi ọlọ́run ọba ọba àṣọ ni ó kí fún akimi salata khalisan li wajhi llahi ta'ala ó ní kó kí fún ọlọ́run ọba ọba adẹ́dà ó ní kẹ́ni kó kí fún ó ní qawluhu ó ní wan nahar kó sì dúnbú ẹran wadhbaha dhabihataka lillah dúnbú ẹran fún ọlọ́run ọba rẹ ọba tó ní ọ òun náà ni ó dúnbú ẹran fún má dúnbú ẹran fún nǹkan mi torí pé adhabuhu ìdúnbú ẹran ni ìbáàdà ìjọsìn ni la takunu illa lillahi wahda a lè fi jọ́sìn fún nǹkan mi yàtọ̀ sí ọlọ́run kulli inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin anabi Ibrahim ló sọ bẹ́ẹ̀ kul oni rí anabi wí báyìí pé inna salati irú mi tí ń bá kí láyé ọlọ́run ní kí fún wa nusuki bí bá dúnbó ẹ̀ láyé ọlọ́run ní dúnbó ẹ̀ fún wa mahyaya gbogbo ayé mi yányán tọ́lọ́run ní ṣe wa mamati àyíwá sí láyé mi dojúkal kìyàmà mi tọ́lọ́run ní ṣe lillahi rabbil alamin la sharika lah ìní fi nǹkan mi fi kún ọlọ́run kò sí tó kún ọlọ́run wa bidhalika umirtu wa ana awwalul muslimin ó ní tọ́lọ́run ọba tóun tó pàun láṣẹ náà nù ni òun náà sì ní ẹni àkọ́kọ́ tóun jẹ́ mùsùlùmí faman dhabaha li ghayrillah ẹni bá pa adìyẹ àbó pa ẹran fún nǹkan mi yàtọ̀ sí ọlọ́run faqad waqa'a fil la'ni ó ti bọ́ sínú ìgbéjìnà sí kẹ ọlọ́run yányán ó ti kó sínú bí tọ́lọ́run ṣẹlẹ́rí gbogbo àwọn ẹni bí ayé ó ti kó sínú wọn. ana aliyi bunna abi talib radiyallahu anhu ó ní qala rasulullah sallallahu alayhi wa sallam hadisi tí ali tó gbà wá lọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam la'ana allahu man dhabaha li ghayrillah ọlọ́run ní ó ní anabi sọ pé ibi ọlọ́run ìgbéjìnà sí kẹ ọlọ́run kó máa bá gbogbo àwọn tí ń pa ẹran fún nǹkan mi yàtọ̀ sí ọlọ́run òun tí ń pa ẹran rẹ̀ tí wọ́n ń pa ẹran àbí wọ́n ń pa ẹdìyẹ fún nǹkan mi yàtọ̀ sí ọlọ́run hatta walau kana shay'an yasiran kó máa wá jẹ́ díẹ̀ kó sì máa wá jẹ́ran kó jẹ́ nǹkan kékeré kan ẹran tí àdísì kan tó wáyé an Tariq bin Shihab radiyallahu anhu àdísì Tariq gbà wáyé tó ní ana Rasulullah sallallahu alayhi wa sallam qala anábì kí àti ọ̀làkùnmọ́ ọlọ́ba ó sọ wípé dakhala aljannata rajulun fi dhubabin wa dakhala an-nara rajulun fi dhubabin ó ní ọkùnrin kan bẹ ó wọ aljanna látara ìṣíṣí bẹ́ẹ̀ náà ni ọkùnrin ẹlẹ́ẹ̀kejì òun náà wọ iná látara ìṣíṣí wa kayfa dhalika qalu wa kayfa ya Rasulallah wọn ni báwo ni wọ́n ṣe gbà wọ aljanna gbà látara ìṣíṣí báwo ló torí ìṣíṣí fi wọ náà gbà ìrẹ̀ òjíṣẹ́ ọlọ́run qala marra rajulani ala qawmin lahuma sanamun wọ́n ní àwọn ọkùnrin méjèèjì yìí wọ́n kọjá lára àwọn ọjọ́ kan tí wọ́n ní òòṣà kan tí wọ́n máa ń sìn la yujawidhu ahadun hatta yuqarribu lahu shay'a wọ́n ní àtìkẹ́nìkejì wọn èèyàn yìí lè kọjá lára òòṣà yìí àyàfi kó pa nǹkan fún òòṣà náà kó tún lè kọjá pé nígbà kọjá bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ pa nǹkan fún òòṣà náà kó tún lè kọjá faqalu wọ́n bá dáwọ́ pé la ahadihima wọ́n ní faqalu la ahadihima bá sọ fún ọ̀kan náà àwọn méjèèjì qarrib ó ní ìwọ súnmọ́ òòṣà yìí qala laysa indi shay'un uqarrib kò sí nǹkan tí ń pa fún òòṣà yìí lọ́dọ̀ tún ó ní qarrib pa nǹkan fún òòṣà yìí kó fi súnmọ́ ó ní òun ò ní tóun lè pa fún tóun fi súnmọ́ faqalu lahu bá sọ pé qarrib walau dhubaban ó lẹ́dìẹ̀ ó lẹ́ran ó ní nǹkan kan mí lọ́wọ́ qarrib walau dhubaban kódà kó jẹ́ eṣinṣin ni mú kó pa fún òòṣà náà kó lè máa lọ faqarrib dhubaban fakhallu sabilahu fadakhala an-nar wọ́n ní arákùnrin tá a wí yìí ó sì mú eṣinṣin ọ̀pá ńgbà tó pa eṣinṣin yìí lẹ́ẹ̀kan náà wọ́n sì fi ọ̀nà rẹ̀ nílẹ̀ fún pé ọyá máa lọ wọ́n ti gbìyànjú ń tàn fẹ́ràn ló ṣe nì máa lọ bá kọjá lọ ó kọjá kó ń bẹ̀ kò pẹ́ sígbà ní ó bá kú ọlọ́jọ́ bá dé ó bá kú lẹ́ẹ̀kan náà fadakhala an-nar ó bá wọnú iná lẹ́ẹ̀kan náà ọlọ́mọ sì wá bẹ́ẹ̀. faqala al-akhar wọ́n sọ fẹ́ nìkejì rẹ̀ pé qarrib wọn náà pa nǹkan qala ma kuntu li uqarrib òun ò wá láti pa nǹkan tó wọn bá kọjá ń bì òun fẹ́ pa li ahadin shay'a òun fẹ́ pa nǹkan míì fún nǹkan míì òun fẹ́ pa nǹkan kan fún nǹkan míì yàtọ̀ sí ọlọ́run
àgbó pa iṣẹ́ sí bẹ́ẹ̀ ní kéje ti pa iṣẹ́ sí oníláyéláyé àtẹ́sí sí o àtẹ́ra o òun ò ní nǹkan míì tó ń pa fún nǹkan míì àtọ̀ sí ọlọ́run òun fẹ́ sí bẹ́ẹ̀ arákùnrin náà bá sọ bẹ́ẹ̀ kọ́lọ́n kó dákun ọlọ́run kó ṣe àlékún hidaya ẹni kọ̀ọ̀kan wa nígbà tó wàá sọ bẹ́ẹ̀ o laysa indi shay uqarrib faqalu lahu qarrib walau dhubaban wọ́n wá sọ pé gbìyànjú kó pa iṣẹ́ sí fakhallu sabilahu nígbà tó wá kọ̀ oníláyéláyé òun ò ní pa iṣẹ́ fún òun ò ní tó wọn pa lòun sọ fún ìṣàyíṣẹ́ wọ́n bá mú wọn lù fàdúrìbù wọ́n lù títí fàdúràbù ọ̀nùkà wọ́n bá lù lọ́rùn wọ́n pa fàdákàlà aljanna arákùnrin nígbà tí wọ́n pa lẹ́ẹ̀kan náà ó sì wà aljanna rawahu ahmad hadisi yìí ahmad ló gbà wá ike àtúnṣe kúmọ̀ lọ bá afáwa gbani torí bẹ́ẹ̀ ni pé ìhun táwa ń fojú rẹ̀ pé ó kéré ni gbogbo àwọn àyálé àbàbálé tá a ní àníbá wọn dé díẹ̀ a máa mọ̀ fún wọn lówó kódà tó bá fún wọn ní pọ̀nkan ọ̀daràn ó bá fún wọn ní pọ̀nkan khawfu ìbẹ̀rù ló gbá ọ débi tó fi fún wọn ní nǹkan bẹ́ẹ̀ ni ọ̀daràn wájú ọlọ́run dúó athabat dúó ṣinṣin lójú ọ̀nà bó ti dúó ní tó pòun ò ṣe lè jẹ́ kí wọ́n mọ̀ pé ó ṣe lábúdà ó gbọ́dọ̀ gbìyànjú kó onímọ̀ kí káídà ọmọ pé eléyìí ọ̀nà tiẹ̀ nínú ẹbí tí bá fi nǹkan míì fi lọ́nu ẹbí ní nǹkan tí ìṣẹ́bọ yóò ṣe àmọ́ èyí tí bá ń jẹ mọ́ ẹbọ kò ní ṣe ìwọ náà lọ jẹyàn bẹ́ẹ̀ náà ní fi ń dáa jùlọ kọ́lọ́n kó dákun ọlọ́run kó ṣe ìdáyẹ̀ nìkan wa. wa min suwari dhabihi li ghayri Allahi ta'ala nínú àwọn oríṣiríṣi ìpa nǹkan míì fún ọlọ́run lọ́pọ̀lọpọ̀ man dhubiha taqarruban ila ghayri Allahi min al-awliya wa ashabil qubur wa ghayriha gbogbo ohun tẹ́ ń pa ní láti súnmọ́ àwọn ẹni ọlọ́run tẹ́yìn rò pé ní ọlọ́run ti pẹ́ ní ìṣù ni wọ́n láwọn tí ń pa ní láṣẹ nì tó mọ̀ sọ pé lọ́mú nǹkan báyìí wá ọgbọ́dọ̀ má díẹ̀ pípa adìẹ dúdú náà ni àlùjànnú náà fẹ́ jẹ náà la fẹ́ lò náà àárí kinní kan àárí pẹ́pẹ́yẹ lọ́ra pẹ́pẹ́yẹ wá àárí ẹran kinní kan lọ́ra ẹran kinní kan wá tó wá torí ẹ̀ fi rà fún wọn asbata mushrikan ó ti dẹni tí fi nǹkan míì fi kún ọlọ́run ó dẹni tí fi nǹkan míì kún ọlọ́run a gbọ́dọ̀ tẹ̀lé lànà bẹ́ẹ̀ wọ́n ní ma dhubiha lillahmi wa dhukira alayhi ismu ghayrillah gbogbo ohun tí a bá pa láyé ẹran ni wọ́n pa ni o wọ́n pẹran ni wọ́n pẹ díẹ̀ ni o nítorí kí wọ́n pa láyé tí wọ́n porúkọ ọlọ́run sórí ẹ̀ wọ́n ní irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ ẹni bá ṣe bẹ́ẹ̀ láyé ó ti wá orogún fún ọlọ́run torí bẹ́ẹ̀ látàrí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú ẹni bá pẹ́ẹ́rẹ́ ní mùsùlùmí sàn gbogbo tí ó bá ṣe kó ṣe nítorí ti ọlọ́run nífi ń dáa jùlọ. ma qusida bidabihi ta'dhima makhluqin mayyitin aw hayyin ihun tá a gbà lérò pa afẹ́ pa àpẹran yìí àbá padìyẹ yìí láti fi ṣe àgbéga fún èèyàn kan tó wà láàyè ni àbí àgbéga fún èèyàn kan tó ti kú ni wọ́n ní gbogbo lànà bẹ́ẹ̀ àti wá orogún fún ọlọ́run nìyẹn o. aw madhubiha istinzalan lil baraka fi makanin àbí ihun tá a pa nítorí àti sọ àlùbáríkà kalẹ̀ sáyè kan apẹran ni o àbá apẹdìyẹ ni o gbogbo kìíní yìí àti wá orogún fún ọlọ́run kí là wá sọ fẹ́ni tó lọ mú ẹran ẹlẹ́dẹ̀ tó mú tó wálẹ̀ tó fi ṣe oògùn síbi tí wọ́n ti ń tajà àìmọ́ lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ àwọn àfa ẹran ẹlẹ́dẹ̀ wọ́n lọ rà á wọ́n wálẹ̀ ọmọ ohun tí wọ́n máa ṣe sínú ẹ̀ láti máa jẹ́ pèrò wá ẹ̀rí ọ̀nà tí ṣàìtọ́nù gbà wọ́n èèyàn gbà ọlọ́run kó ṣe ìdáyà nìkọ̀ọ̀kan wa ọlọ́run má jẹ́ á ṣìnà láyéláyé ọlá ìpè méjì ọlọ́run wa qalu fasalli li rabbika wanhar ọlọ́run ní kírun fọlọ́run ọba rẹ̀ wọ́n nínú ọdún léyà ni anal uduhiyya la tajzi qabla salat pẹ̀lú eléyìí ẹ̀rí pé ìrun ló ṣáájú ń bì náà sọ pé a gbọ́dọ̀ pẹran léyà kó tó di pé a ṣe kíni o kó di pé a kírun léyà nítorí pé ọlọ́run kò dámà ìrun síwájú ń bì kẹran tó wá tẹ̀lé rẹ̀ ẹ̀rí pé tá a bá dé yídì ìmáàmù yóò ṣe kíni o ìmáàmù ó kírun ba'da salat yóò ṣe kútùbà ba'da al-khutbah al-an yadhbah lẹ́yìn ìgbà tó bá kírun tán bó ṣe tó ṣe kútùbà lẹ́yìn ìgbà náà yóò ṣe wá gún ẹran ìgbà náà ní àwa tá a jẹ́ màmúmi àwa tá a kírun lẹ́yìn ẹ̀ làwọn náà láǹfààní àti pa ẹran nígbà tá a bá délé wa gbogbo ẹran tó bá pa nílé ká tó lọ yídì ní olúwa rẹ̀ ẹran tó pa ní ọ̀pá ẹran léyà o sàrà ló fi ṣe lásán o nítorí pé bálùkù ti tó bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ tó fasalli li rabbika wanhar ẹ̀rí yàbí tọrọ wa parí sí o wọ́n ní inna shaniyaka huwal abtar wọ́n ní inna shaniyaka huwal abtar Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run dùnú bàjẹ́ ìdùnnú ẹ̀ pọ̀ gidi gan tó ní ohun tí ń banújẹ́ ni pé ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ sí ni pé
àní òní lẹ́yìn àní tó bá ti kú ẹ̀sìn rẹ̀ kú náà nìní ó bá ti kú ìdílé rẹ̀ parun náà nìní ọmọ rẹ̀ ò jọmọ wọn èèyàn rẹ̀ ò jẹ́yàn mọ́ ọba tán ara yóò sinmi lára rẹ̀ lẹ́ẹ̀kan náà níbi adúrú wàhálà ya ti gbìyànjú yìí náà ọlọ́run wá dùnnú léyìí tó pọ̀ ọlọ́run wá bẹ̀ ọ́ wọ́n ló dùn ànábì nú sallallahu alayhi wa sallam ọlọ́run kó dákun ọlọ́mọsá dùn ẹnì kọ̀ọ̀kan wa nínú ọlọ́run kó gbé alẹ́ kí àwọn ọ̀tá wa ó ní inna shaniyaka wal abtar inna mughdibaka pé gbogbo àwọn ẹni inna mughdibaka gbogbo ẹni tí ń ṣe kí ni o àwọn tí wọ́n bínú rẹ̀ ànábì ya Muhammad walladhi la aqiba lahu òun náà lẹ́ni tí ò ní lẹ́yìn ẹni tí ò ní ní àtúbọ̀tán dáadáa tó bá ti parẹ́ ó parẹ́ náà nù ní bá ti parẹ́ ó parẹ́ nìyẹn nkẹ́kẹ́ ò ní kúnlẹ̀ fún idla yabqa lahu nasl kò tún ní àrọ́mọdọ́mọ rẹ̀ ò ní síkúnlẹ̀ wala husna dhikr wọn ò ní ròyìn rẹ̀ dáadáa wa amma anta àmà orí rẹ̀ ànábì wa Muhammad fatabqa dhurriyatuk àwọn ọ̀ràn rẹ̀ ó mọ̀ bẹ̀ títí ayé wa husnu saytik bákan náà gbogbo dáadáa rẹ̀ yóò máa ṣẹ́kù sí ayé wa atharu fadlik àwọn orípa dáadáa yóò máa ṣẹ́kù ila yawmil qiyamah títí fi di ọjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah kama fi qawlihi ta'ala wa rafa'na laka dhikrak ọlọ́run ti ní wa rafa'na laka dhikrak ọlọ́run ní àwa ọlọ́run àti gbé ọ̀gá àti sọ ọ́ dẹni gíga gbogbo ayé ti mọ̀ ọ́ ìròyìn rẹ̀ kò ní wálẹ̀ mọ́ láíláí yóò máa ga sí ni ẹ dákun wá wo ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam láàrin Mẹ́kà sí Madina ànábì gbé kò wá síbi tó kù láyé lè ní tí wọn ò ti gbórúkọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò síbi tó kù tí wọn ò ti gbórúkọ rẹ̀ níbi tó dé àti ibi tí ò dé láyé kódà ọ̀rọ̀ rẹ̀ débẹ̀ kò síbi náà téèyàn wà lórí ayé yìí tí ò ní gbórúkọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ wo ìkẹtọ́lọ́hún sí fún wakila inal abtar huwa al-maqta an kulli khayri fi dunya wal akhirah wọn ni tẹ́ ń pè ní abtar ni pé ẹni tí ò ní rí oore kan gbà láyé bó bá ti ń roore tẹ́lẹ̀ oore náà yóò dúró oore náà ò ní jẹ́ oore títí lọ láyé ilé ayé tá a wà yìí àti ní alkiyama ẹ̀rí torí bẹ́ẹ̀ ni pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run kẹ́ púpọ̀ ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ oore àti ayọ̀ àti ìdùnnú ọlọ́run ṣe fún látara súra tí a mọ̀ sí súratul Kawsari kọ́lọ́n kó dákun ọlọ́mọsá fi dá ẹnì kọ̀ọ̀kan wa lọ́lá ọlá àìpé méjì ọlọ́run la hawla wala quwwata illa billahi al-aliyyil azim torí pé àwọn kèfèrí ní gbogbo ìgbà kò sí ohun tí wọ́n ràn kan rẹ̀ sí àwọn mùsùlùmí àwọn ẹni ọlọ́run kò sí ohun tí àwọn kèfèrí ràn kan rẹ̀ sí wọn ju pé kí ni lọ ju pé kí wọ́n má rí ìkẹ́ kankan gbà lọ́dọ̀ ọlọ́run òun náà ni ohun tí àwọn mùsùlùmí àwọn kèfèrí ni wọ́n ràn kan rẹ̀ sí àwọn ẹni ọlọ́run àmọ́ ọlọ́run ọba tó ní wọ́n tó sì ní àwa náà ọlọ́run náà mọ ohun tó tọ́ sẹ́ni kọ̀ọ̀kan kò sì ní fi aburú fi san olóore bẹ́yàn bá ti jẹ́ olóore láyé tó bá ti ń ṣe dáadáa mọ̀ pé ire ló padà rí ń bẹ̀ tó bá jẹ́ ní bí bá ń dáa fún ọ bá kù díẹ̀ káàtó tó fi kó lé ayé ọlọ́run á sì yọjú bí sí ọ látara ohun tó ń ṣe tí ọ̀dà torí bẹ́ẹ̀ ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa lọ́kùnrin wa àti ní obìnrin wa káwá fira lọ́kàn balẹ̀ bẹ́yàn bá ti ń ṣe dáadáa ni kó o máa ṣe lọ máa ṣe dáadáa rẹ lọ kó o sì gbìyànjú kó o mọ́ níbi ohun tí ń jẹ́ ẹbọ bó ti lè wọlé ó kéré mọ́ tó ká jìnà ṣẹbọ torí aburú ńlá lẹbọ kó dání ó balẹ̀ jẹ́ ó bọ̀nà jẹ́ bàbá wo ọ̀pọ̀lọpọ̀ agbolélé ni ó ti di ahoro kò sí ohun tó fà tó fi dahoro kò sí ohun tó fà tó fi bàjẹ́ ju wípé nígbà tá a ti fi nǹkan míì kún ọlọ́run ṣàìtọ́nù ó ráyè yóò wá jókòó síbẹ̀ ṣàìtọ́nù ó jókòó síbẹ̀ bá ti wá jókòó síbẹ̀ báyìí yóò kó gbogbo àwọn ọmọ ẹ̀ náà ni ó mọ kó wá síbẹ̀ láwọn ṣayatin àwọn nǹkan burúkú àwọn ṣàìtọ́nù ẹgbẹ́ rẹ̀ gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ pápátá níwà kó wọn sí agbóni bá ti wá kó wọn débẹ̀ wọ́n mọ̀ wá nà fara àwọn èèyàn jáde wọ́n mọ̀ lé àwọn jáde kó ń bẹ̀ lè fẹ́ dahoro nìyẹn àbí kó wá sọ èdè òrèrè sáàrin wọn ìfẹ́ ò ní sí mọ́ ìfọ̀kànbalẹ̀ ò ní sí mọ́ ìdùnnú ò ní sí mọ́ ilé àpadà dahoro kò ní wà dáadáa torí bẹ́ẹ̀ ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa jàmá kájú ló di wọn bá a ti lágbára mọ́ kárí pé a jìnà sí ohun tọ́lọ́run kọ̀ yányán káwá máa sáré sí di ohun tí ọlọ́run ọba fẹ́ lápapọ̀ suratu yìí àní inna a'tainaka al-kawthar àní ìrẹ́ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti bù wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oore tó pọ̀ àti fún ọlọ́dún tá ń pè ní al-kawthar fasalli li rabbika wanhar máa wá dúpẹ́ fún ọlọ́run pẹ̀lú ìmọ̀ jọ́sìn fọlọ́run ìmọ̀ kírun lásìkò ìṣe ọlọ́run láṣọ ìmọ̀ hùwáre ìmọ̀ ṣe dáadáa ìṣe sàrà
òun ni kó máa fi dúpẹ́ fún Ọlọ́run lórí bẹ́ẹ̀ wan nahar kó máa wá ṣe kíni kó máa gbogbo tó bá pa ẹran láyé máa pa nítorí tọ́lọ́run má pa ẹran fẹ́yàn má pa ẹran fóòsà kan má pa ẹran torí ìdílé kan là gbà pé Ọlọ́run ló pa òun láṣẹ ẹran léyà ká pa ẹran súná nígbà balagbara rẹ̀ ká pa a fẹ́ pa ẹran míì náà ni lillahi pé a fẹ́ jẹun ni láti pa ẹran yìí a pa nítorí kankan míì torí pa a fẹ́ jẹun látòrí ẹ̀ fi pa. inna shaniyaka wal abtar onírìí ànábì fọkànbalẹ̀ ẹ̀rọ ọmọ bá ọjọ́ ọmọ ṣe ọ inna shaniyaka ọ̀rọ̀ àwọn tí ń rìn ọ ni àwọn tí ń bú ọ ni àwọn ni ò ní lẹ́yìn ìwọ lẹ́yìn torí bẹ́ẹ̀ ni pé orí burúkú ayé a máa bẹ̀rẹ̀ nígbà tí èèyàn bá ti ń bú àwọn ẹni Ọlọ́run bí èèyàn bá ti ń bínú àwọn ẹni Ọlọ́run àwọn tí ń ṣe súnà nàbí wa Muhammad àì bínú wọn gbogbo àwọn tí wọ́n bínú àwọn tí ń ṣe súnà láyé ìdílé wọn aparun ni àwọn náà ò ní jẹ́ èèyàn wọn ò ní jẹ́ èèyàn torí pé àwọn tó bínú ànábì lánàá wọn ò jẹ́ èèyàn bá bá ń bínú àwọn tí ń ṣe súnà lẹ́ni àwọn náà ò ní jẹ́ èèyàn àì bú onísúnà àì bínú wọn a máa ń fẹ́ràn àwọn àfa àwọn ẹni Ọlọ́run ni àwọn àfa àwọn ẹni Ọlọ́run làwọn àfa súnà láwọn àfa gidi àwọn àfa tí wọ́n pọ̀ ẹ̀sìn dání ní pàápàá ẹ̀sìn tí wọn ò jẹ́ kẹ́sì dàrú wọn ò jẹ́ kẹ́sì wó wọn ò jẹ́ kí ihun tọ́lọ́run ní a ṣe wọn ò fi nǹkan míì kú fún wọn ò dárún wọn mú wá tààrà nínú alukur'ani wọn sì mú wá tààrà nínú sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni tí bá wá ń yọnu tọ̀ ọ̀kù tí bá ń sọ̀rọ̀ sí wọn àbí ń lérò burúkú sí wọn àbí ń bínú wọn gbàpẹ́rúfẹ́ ẹni bẹ́ẹ̀ o gbogbo ohun tó bá wù kó ní láyé bó tilẹ̀ kó lówó tó owó náà ẹ̀mí rẹ̀ ò ní gùn ẹ̀mí owó rẹ̀ ò ní gùn bó tilẹ̀ kó lọ́lá tó ọlá náà ẹ̀mí ọlá náà ò ní gùn bó tilẹ̀ kó jẹ́ gbajúmọ̀ rẹ̀ ẹ̀mí rẹ̀ ò ní gùn bó tó lọ́n bá ṣe fún láyé ẹ̀mí oore náà ò ní gùn torí pé ń bínú àwọn ẹni Ọlọ́run ń bínú àwọn tí ń ṣe sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam bákan náà bá padà kó lé ayé inú ìyà ni ó padà bọ́ síwájú Ọlọ́run ó dọ̀wọ́ ẹni kọ̀ọ̀kan wa jama kọ́lọ́n kó dákun Ọlọ́run mọ́sá kó wa mọ́ sí ọlọ́mọsá kó wa máa ṣe ọlọ́mọsá kẹ́ni kọ̀ọ̀kan wa máa ṣe bàtà àríwí Ọlọ́run kó ṣe ní òkú fọlá fún wa níhìn ayé àti ní ọ̀la kìyàmà la hawla wala quwwata illa billahi al-aliyyil azim rabbana taqabbal minna innaka antas samiul alim wa tub alayna ya mulana innaka antat tawwabur rahim allahumma ihdina fiman hadayt wa afina fiman afayt wa tawallana fiman tawallayt wa barik lana fima atayt wa qina wasrif anna sharra ma qadayt اللهم كنا واصرف عنا شر ما قضيت اللهم كنا واصرف عنا شر ما قضيت اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشمتة الأعداء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله